بالهدى وبدين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم تفلحوا مع المفلحين. يقول الله عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عباد الله، nínú àwọn nǹkan eléyìí tó lọ ẹlẹ́dàá wa tún pàkíyèsí wa wọn náà ní pé gbogbo nǹkan tá a bá jẹ tó jẹ ẹran eléyìí tó ṣe pé ó dá wa lójú wípé nígbà tí wọ́n pa ẹranko yẹn wọn ò dárúkọ Allah ṣáájú kó tó di pé wọ́n pa, èèwọ̀ ló jẹ́ lórí wa wípé ká jẹ irú ẹran bẹ́ẹ̀. wọ́n ti ẹ̀ dárúkọ nǹkan míì eléyìí tó yàtọ̀ sí Allahu azza wa jal ṣáájú kó tó di pé wọ́n pa, èèwọ̀ ló jẹ́ lórí wa pé ká jẹ. a gbọ́dọ̀ mọ̀ ìporúkọ Allah òun náà ni wọ́n dá sí ẹranko yẹn kó tó di pé wọ́n pa. eléyìí ìlòlú ẹlẹ́dàá wá ṣe lẹ́tọ̀ fún wa láti jẹ àyàfi ẹranko tó lù wá gbà ipa lè jẹ láì jẹ́ pé wọ́n dóńbó. ẹranko tó lù wá ṣe àtòkù àtàyè rẹ̀ lẹ́tọ̀ fún wa láti jẹ gẹ́gẹ́ bí tata, gẹ́gẹ́ bí ẹja. eléyìí ó bùkátà pé kí wọ́n dóńbó rẹ̀ ṣáájú ká tó di pa lẹ́tọ̀ láti jẹ. Olúwa ní wala ta'kulu mimma lam yudhkar ismallahi alayhi mimma lam yudhkar ismallahi alayhi. ẹ ò gbọ́dọ̀ máa jẹ nínú àwọn ẹran ètò sí pé lam yudhkar ismallahi alayhi wọn àdárúkọ Allahu azza wa jalla sí kótó di pé wọ́n pa. torí ẹ̀ tó bá jẹ́ pé ẹni tó pa ẹran ó bá jẹ́ mùsùlùmí ó sì máa dárúkọ Allah sí ẹran yìí nígbà tí ń pa, kò tọ́ sí wa pé ká jẹ. nítorí mo má dárúkọ Allah sí ẹran yìí nígbà tí ń pa, eléyìí túmọ̀ sí wípé àní jẹ. torí ẹ̀ tó bá yẹ kó gbàgbé ni ìgbàgbé ló ṣe, eléyìí àwọn olùmọ̀ sọ wípé kò burú ká jẹ nítorí pé mùsùlùmí ni kò sì máa fi à ń dárúkọ Allah sílẹ̀. lọ́dọ̀ al-imaamu shafi'i rahimahullah àwọn ní kò sí nǹkan tó burú pé ká jẹ. tó bá wá jẹ́ pé ẹran tí wọ́n gbé fún wa wọ́n ti sè é, bóyá ẹran ni tó jẹ́ ẹran màálù, ràkúnmí tàbí àgùtàn tàbí ẹran adìẹ, òun náà ni wọ́n gbé fún wa ní sísè ní díndín, ṣùgbọ́n àwọn ò mà tí wọ́n dárúkọ Allahu sí ní ìgbà tí wọ́n pa àbí wọ́n dárúkọ Allahu sí, wọ́n sì ti gbé irú ẹran bẹ́ẹ̀ fún wa gẹ́gẹ́ bó ti ṣe máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ nígbà tá a bá lọ ránjẹ nílé oúnjẹ tí wọ́n ti ń ta oúnjẹ tá a wá rẹ ẹran sóúnjẹ tá a ní kí wọ́n tà fún wa. àbùkátà ká jókòó ká máa wá fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lẹ́ni tí ń ta ń jẹ bí àwọn ẹran tẹ̀ ń tà fún wa yìí ọ̀nà wo lẹ̀ ń gbà dúnbò rẹ̀. ẹran tẹ́ tà fún wa yìí sẹ́ran tí wọ́n ń dúnbò lọ́nà ìsìláàmù ni tàbí báwo ni. bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tí ń kiri ẹran ká àbáwọn ẹni tó jókòó láyè ibì kan tí wọ́n ti ń tẹ ẹran fáwọn èèyàn, ẹran tó ṣe pé jíjẹrú rẹ̀ Olúwa ṣe lẹ́tọ̀ fún wa, bí àwọn ẹni tí ń tẹ ẹran màálù, àbáwọn ẹni tí ń tẹ ẹran ewúrẹ́, àbáwọn ẹni tí ń tẹ ẹran àgùtàn, àbáwọn ẹni tí ń tẹ ẹran ràkúnmí, àwọn ẹni tí wọ́n jẹ́ alápatà. àbùkátà ká máa bi wọ́n léèrè wípé ẹran tẹ́ ń tà fún wa yìí ǹjẹ́ ń gbà tẹ́ dùnbò rẹ̀ ṣe dárúkọ Allahu sí abẹ́ dárúkọ Allahu sí. lópin ìgbà tó bá ti jẹ́ wípé ẹni tá a rí pé ó ń pa ẹran yìí abẹ́ni tí ń tà ó jẹ́ ẹni tó lù wá ṣe
jíjẹ ẹran tírú rẹ̀ bá dúnbú lẹ́tọ̀ ó jẹ́ mùsùlùmí àbọ́jọ́ kan nínú àwọn ahlul kitab yahudi tàbí nasara amakolo ẹlẹ́dàá wa ó ṣe ẹran táwọn eléyìí bá pa ó ṣe jíjẹ rẹ̀ lẹ́tọ̀ fún wa irú àwọn ẹran báwọn àbùkátà láti máa béèrè lórí ẹni tí bá ń kiri rẹ̀ àbùkátà láti máa béèrè lọ́dọ̀ ẹni tí bá ń bá ní tarú rẹ̀ sóúnjẹ tá a bá rà lọ́dọ̀ rẹ̀ wípé báwo ni tí wọ́n dárúkọ Allah àbí wọ́n dárúkọ Allah sí òfin Allah ó ní ẹran tó bá rí bá a ti ṣe wí táwọn ọmọ àbí wọ́n dárúkọ Allah sí àbí wọ́n dárúkọ rẹ̀ sí ó ti tó káwọ́ sọ pé bismillah nígbà tá a bá fẹ́ jẹ ó wà nínú ẹgbàá wọ̀rọ̀ látọ̀dọ̀ ya ńlá wa Aisha radiyallahu anha anna qawman qalu ya rasulallah wọn làwọn èèyàn kan sọ pé rẹ anabi inna qawman ya'tuna bil lahm la nadri adhukira ismullahi ta'ala alayhi am la àwọn kan máa kó ẹran wá fún wa táwọn ọmọ ìjà wọn dárúkọ Allah sí àbí wọn dárúkọ rẹ̀ sí ńgbà tí wọn èdòǹbò rẹ̀ faqal ńlá nabi wa sallallahu alayhi wa sallam bá sọ yìí pé sammullaha wa kulu ẹ̀yin ẹ dárúkọ Allah kẹsì jẹ ẹ dárúkọ Allah kẹjẹ ẹ̀yin ọmọ àbí wọn dárúkọ Allah sí àbí wọn dárúkọ rẹ̀ sí ẹ dárúkọ Allah sí kẹjẹ gbàtọ lọ sílé oúnjẹ oníkun wọn bọ dá àmàlà ọwọ àníkun wọn bọ fi ẹran orúkọ sí wàrà àti pàmà oníkun wọn bọ ta ẹran orúkọ wàrà àtẹjá nígbàtí òòmà bóyá ẹran orúkọ yìí wọn dárúkọ Allah sí ńgbà tí wọn dùn bò rẹ̀ àbí wọn dárúkọ rẹ̀ sí onítọ̀ ọba fẹ́ jẹ lọ sọ pé bisimilah yàtọ̀ sí wàrà yàtọ̀ sí ẹja ọ̀sẹ́ni tó bẹ̀ ọ́ kọ́ dárúkọ Allah sí wàrà wọ́n yẹ dúnbò wàrà tẹ́lẹ̀ náà ṣáájú kó tó di pé wọ́n jẹ bẹ́ẹ̀ ni ẹja àbùkátà láti dúnbò ẹ̀ kó tó di pa jẹ ètò bùkátà ká dúnbò ká dárúkọ Allah sí òun ní tó o bá fẹ́ jẹ ló ṣe bisimilah bisimilah kan tó bá ti ṣe sí nígbà tó kọ́kọ́ fẹ́ jẹ ó ti tó kò bùkátà pé gbogbo gbà tó bá fi sẹ́nu bisimilah ẹyọ kan tó bá ti wí ó ti tó ètò túmọ̀ sí pé ńgbà tó rìnrìn àjò tó lọ ìlú kan ọwọ́ àlọ́ ọ̀ma bí wọ́n ṣe máa dú ẹran nílùú wọn ọwọ́ àṣoṣù 5 6 7 ń bẹ̀ ẹja lọ́sànjẹ́ àti wàrà nítorí wù ọ́ láti jẹ ni o nítorí pé tó o bá fẹ́ ṣera rẹ kò sí nǹkan tó ní kó o má jẹran lópin ìgbà tó ṣe pé nílùú yẹn àwọn mùsùlùmí wà ń bẹ àwọn ahlul kitab wà ń bẹ ó sì súnmọ́ kó jẹ́ kó àwọn mùsùlùmí tàbí ahlul kitab àwọn náà làwọn ẹni tí ń dú ẹran yìí àìkò má pàtó tí wọ́n ń dárúkọ Allah sí nígbà tí wọ́n bá dú kò gbọ́dọ̀ kọ dínà rẹ láti jẹ tí ẹ kàn ní pé ńgbà tó bá ti kọ́kọ́ fẹ́ fi sẹ́nu ẹ wàá sọ pé bismillah ó ti tó eléyìí túmọ̀ sí pé má fúnlẹ̀ mọ́ra rẹ má fìyà jẹra rẹ ìyà tó lu ẹlẹ́dàá wa tí ò fi jọ́ látàrí àìmọ̀kan ojú dúdú má fi jẹra rẹ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ a ò gbọ́dọ̀ sọ wípé a máa wá béèrè a máa wádìí báwo ni tí a ti ṣe jẹ́ kó tó di kó dénú sásùn kò sẹ́ni tó bẹ̀ ọ́ a sì ní kọ̀ láti jẹ́rú ẹran àfi tá a bá rẹ́ẹ̀rí kan tó mú ni màdájú sáká wípé ẹran yìí wọ́n pa lọ́nà tí ó bá ìsìláàmù mu wọ́n sì máa pa àwọn ìdárúkọ Allah sí lámà àmà má dárúkọ Allah sí ìgbà náà la kọ̀ láti jẹ́rú ẹran bẹ́ẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹran adìẹ ni ẹran lásán ni eléyìí tó ṣe pàwọ́ ọ̀ma má dárúkọ Allah sí àbí wọn dárúkọ Allah sí kò sí nǹkan kan tó fẹ́ di wa lọ́nà láti jẹ́ ń bẹ̀ lópin ìgbà tó bá kó àwọn mùsùlùmí ló ń gbé bẹ̀ tàbí àwọn ahlul kitabi àyàfi tá a bá lẹ́rìí kan tó mú ni màdájú sáká gbọ́nà tí wọ́n ń gbà dúnbò rẹ̀ ó tako ẹ̀sìn Islam wọn kì í ṣètò dárúkọ Allah sí. bákan náà nínú àwọn nǹkan tó wọ́pọ̀ táwọn èèyàn máa ń ṣe òun náà ní ká máa jẹun ká máa mumi pẹ̀lú ọwọ́ òsì àti sọ wípé wọ́n ni kò sì sí àwáwí kan
àwíjàre kan eléyìí tẹ́nìkan fẹ́ sọ wípé ńlọ mú ọmọ àfọwọ́ sí jẹun àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n ti sọ wípé jíjẹ́ ìwọ rẹ̀ nǹkan tó dáni lójú gidi ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí eléyìí tó wá nínú sunnah nabi Muhammad sallallahu alayhi wa sallam gba àwọn ahadith eléyìí tó ṣe pé wọ́n gúnrégé wọ́n fẹsẹ̀ rinlẹ̀ níbi tí wọ́n ti ń kọ̀ fún wa gbangba láti máa fọwọ́ sí jẹun kódà gan ìlérí ìyà ó wà fẹ́ni tí ń bá ń fọwọ́ sí jẹun bẹ́ẹ̀ yìí náà gbọ́ nípa tarakùnrin tí ń fọwọ́ sí ṣe nǹkan níwájú ànábì sallallahu alayhi wa sallam tánàbí wa sallallahu alayhi wa sallam tó ní kó fọwọ́ ọ̀tún ṣe tó lòun ò lè fọwọ́ ọ̀tún ṣe níṣẹ́ lànàbì sallallahu alayhi wa sallam ni wọ́n sọ òdì ọ̀rọ̀ sí wípé ó sì ní fọwọ́ ó ní rọ́wọ́ ọ̀tún fi ṣe láéláé wọ́n níbẹ̀ lárakùnrin tó fi kú kúrò láyé kò rọ́wọ́ ọ̀tún rẹ̀ lò torí ó léwu pípọ̀ kó máa lo ọwọ́ òsì kódà àdìsí tún fi hàn wá wípé nínú sí àṣẹ̀tán ó ní ká máa fọwọ́ òsì jẹun àbí ká máa fọwọ́ òsì mú mi torí ọ̀ranyàn ni wípé ká máa fọwọ́ ọ̀tún jẹun lópin ìgbà tí èèyàn bá sì jẹ́ pọ́ lọ́wọ́ ọ̀tún aburú ò sí ọwọ́ ọ̀tún rẹ̀ àárẹ̀ ò ṣe kò ní nǹkan kan tí ń dà láàmú lọ́wọ́ ọ̀tún bí ká sọ pọ́wọ́ ti rọ àbí kó jẹ́ pé kòkòrò kan ń jẹ ọwọ́ rẹ̀ ó ti wá di nǹkan tó ṣe pé kò ṣeé lò má kò sí nǹkan kan tó di ọlọ́nà láti lò kó mọ̀ yí pé lílò rẹ̀ ọ̀ranyàn ló jẹ́ lórí ẹ̀ o àìlò rẹ̀ èèwọ̀ ni lórí rẹ̀ èèwọ̀ ló ń ṣe tó o bá ti lo ọwọ́ ọ̀tún torí ẹ̀ ká lọ mọ̀ yí pé kò tọ́ sí wa kó wá jẹ́ pé ọwọ́ ọ̀tún àwọn ò ní lò láti fi jẹun ọwọ́ òsì tiwa ńlá máa lò láti fi jẹun àbí bá ti ṣe ń lo ọwọ́ ọ̀tún là ń lo ọwọ́ òsì lẹ́ẹ̀kan náà à ń fọwọ́ ọ̀tún à ń fi gbé òkèlè sẹ́nu à ń fọwọ́ òsì à ń fi fẹ́ràn sẹ́nu ìsìláàmù kò fara mọ́ àbá ń fọwọ́ ọ̀tún à ń fi bu ráìsì à ń fi bu sẹ́nu àwọn ń fọwọ́ òsì à ń fi síbi ẹlẹ́gùn à ń fi gún ẹran à ń fi sẹ́nu gbọ́ owó sí wa eléyìí nínú àṣìṣe ńlá ni eléyìí tí ó yẹ ká ipá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó yẹ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ nítorí wọ́n máa ń sọ ni pé àmì pé àwọn lajú ni àmì pé àwọn jágboro ni àwọn kì í ṣe aró oko àwọn èsì ẹni tó ṣe pé ó dorí kodò kásì òkè ńlọ́fà làwọn fi ń fọwọ́ òsì jẹun ẹ fi yẹ́rù wọn pọ̀ gọ̀ ọ̀gbọ́n rárá agọ̀ ń dọ̀ ọ́ láàmú ó sì dájú pé o ti gọ̀ wá láti inú ìyá rẹ̀ ìdí inú tó ń fi sọ pé ọwọ́ òsì tó ń fi jẹun ọ̀làjú ni ọwọ́ wo làwọn fi ń tábà gánà rí nígbà tó o bá ṣe gá àbí nígbà tó o bá ṣe gbọ̀nsẹ̀ tó o dáwọ́ tẹ̀lẹ̀ ọwọ́ wo làwọn máa ń lò láti fi tábà tó fi wá jẹ́ pé ọwọ́ òsì rẹ̀ ló ń mú bọnu àmì pọ̀ gbọ́n rárá ni ọ̀làjú bíi ti wulẹ̀ ó kéré ma ṣé táwọn akátá yìí ń pè lẹ́ni tó ti ní lọ́síwájú nínú ètò ìgbésí ayé bá wá ń ṣe nǹkan kan bí àwọn òyìnbó tó a túmọ̀ sí gbogbo tí wọ́n bá ń ṣe náà lọ́dà ni níbo ni làákàyè tó Olúwa fi bùn ọ níbo ni wọ́n fi sí tó fi jẹ́ pé ọpọlọ ọlọ́pọlọ ni wọ́n fi ronú ó lu ọpọlọ tiẹ̀ láti fi ronú kí ló sọ kan tiẹ̀ tó fi ṣe làákàyè tó fi wá jẹ́ pé nǹkan táwọn kan ń ṣe tán jẹ́ káfìrì àwọn tí ọ̀dá nǹkan kan máa jùlẹ̀ ayé lọ ṣé nǹkan tó ń ṣe náà ni wọ́n wàá jọ náà àá ronú sọ̀rọ̀ ara rẹ̀ mọ̀nà ọwọ́ òsì wọn náà mọ̀ pé nǹkan tó bá jẹ́ nǹkan ẹlẹ́gbin nǹkan tó jẹ́ nǹkan àdọ̀tí òun náà làá máa fọwọ́ òsì ṣe ètò ajẹ́ tó máa mọ́wọ́ òsì tó máa mú lọ sẹ́nu rẹ̀ nǹkan alápọ̀nlé ńlá lẹ́nu rẹ̀ àpọ́nlé rẹ̀ tayọ kó jẹ́ pọ́wọ́ òsì ńlá máa mú lọ sẹ́nu rẹ̀ nínú àdìtà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí tí imaamu Muslim tí wọ́n gbé jáde nínú tírà wọn Ànábì ní li ya'khudha ahadukum bi yaminihi nígbà tí ẹnìkan yóò bá mú nǹkan kan ọwọ́ ọ̀tún ni kó fi máa mú o gbogbo ntọ́ bá fẹ́ mú ọwọ́ ọ̀tún ni kó fi máa mú wal yashraba bi yaminihi tó bá mú mi ọwọ́ òsì rẹ ni kó fi máa mú mi ọwọ́ òsì rẹ tó bá mú mi ọwọ́ ọ̀tún rẹ náà ni kó fi máa mú mi tó bá mú nǹkan ọwọ́ ọ̀tún rẹ ni kó fi máa mú nǹkan tó bá mú omi abọ́fẹ́ mu kankan tí wọ́n máa mu tó lu ase mímu rẹ̀ lẹ́tọ̀ ọwọ́ ọ̀tún rẹ̀ náà ni kò tún fi máa mu wal ya'khudha bi yaminihi àdìsí ni li ya'kula ahadukum bi yaminihi tẹ́nìkan nu yọ́ bá jẹun ọwọ́ ọ̀tún rẹ̀ ni kò fi máa jẹun
waliyashraba biyaminihi tí ó bá mú kankan t'Olúwa ṣe mímu rẹ̀ lẹ́tọ̀ ọwọ́ ọ̀tún rẹ̀ náà ni kó fi máa mú waliyakhudha biyaminihi tó bá mú kankan ọwọ́ ọ̀tún rẹ̀ ni kó fi máa mú waliyu'ti biyaminihi tó bá fún yàn ní nǹkan ọwọ́ ọ̀tún rẹ̀ ni kó fi fún yàn má fọwọ́ òsì fún yàn ní nǹkan àmì èèyàn kanyankun onítọ̀nkọ̀ jámọ̀ kankan kí ni tó rò pé ó lè ṣe fún rumi ìní ká fọwọ́ òsì fún yàn ní nǹkan Olúwa kò fẹ́ ìwà àfojúdi ńlá ni ìwà ìfìyàn péyàn ni tó bá fún yàn ní nǹkan ọwọ́ ọ̀tún ni kó fi fún má fọwọ́ òsì fún máa jẹun pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ máa mú pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ máa mú nǹkan pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ máa fún yàn pẹ̀lú ọwọ́ ọ̀tún rẹ̀ fa inna ash-shaytana ya'kulu bishimalihi wa yashrabu bishimalihi wa ya'khudhu bishimalihi torí pé ṣaitan ló máa ń fọwọ́ sí jẹun ló máa ń fọwọ́ sí mú ló máa ń fọwọ́ sí mú nǹkan rawahu Muslim al-imam Muslim ló gbé jáde. abi Allah azza wa jal kó má fi nǹkan kan sí wa kó má fi nǹkan kan sọ́wọ́ wa àtọwọ́ ọ̀tún àtọwọ́ òsì lópin ìgbà tọwọ́ ọ̀tún rẹ bá gbádùn ọwọ́ ọ̀tún rẹ ní kó máa fi jẹun ó ní kó máa fi mú ó náà ní kó máa fi mú nǹkan ó ní kó máa fi fún yàn ní nǹkan má ṣe àṣejù àṣetán tó máa wá fọwọ́ òsì rẹ jẹun tó máa fọwọ́ òsì rẹ mú tó máa fọwọ́ òsì mú nǹkan tó máa fọwọ́ òsì fífúnni ní nǹkan Islam kò fara mọ́ wáyé o tó bá jẹ́ pé nǹkan kan ṣèyàn lọ́wọ́ bí ẹni tó jẹ́ pọ́wọ́ kan lóní kò lọ́wọ́ kejì ọwọ́ kan tó wá ní ó jẹ́ ọwọ́ òsì náà ni wọ́n fi máa ṣe gbogbo nǹkan èèyàn bùkátà kọ́ lọ ṣe béèrè lọ́dọ̀ ẹnikẹ́ni ẹni tó lọ wá jẹ́ pé ó ní kó má ní ọwọ́ kejì ọwọ́ ọ̀tún nìkan ló ní ọwọ́ ọ̀tún náà ni ó fi máa ṣe gbogbo nǹkan àti tí wọ́n ní ká fọwọ́ ọ̀tún ṣe àti tí wọ́n ní ká lọ ọwọ́ òsì sí bó ni ọba wọ́wọ́ òsì lọ́ntì ẹ̀ nítorí pé ọwọ́ kan náà lolúwa ẹlẹ́dàá wá fún eléyìí yàtọ̀ sí wọ́tọ̀ lọ́wọ́ méjì ọgbádùn alhamdulillah olúwa ò ní kí nǹkan kan sọ́wọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ ọ̀rọ̀ nǹkan kan ò sì mú kí ni nǹkan tó ní máa lu ọwọ́ ọ̀tún rẹ̀ fún tí wọ́n ní kó lu ọwọ́ ọ̀tún sí tọ́ọ̀mù wa lu ọwọ́ òsì fún tí wọ́n ní kó lu ọwọ́ ọ̀tún sí ó wàá máa lu ọwọ́ ọ̀tún fún tí wọ́n ní kó lu ọwọ́ òsì sí kódà bẹ́ẹ̀. nínú àwọn nǹkan ilé ìtẹ̀sìn wa tó tún fún aláǹfààní rẹ̀ òun náà ní wípé ká máa lo ọwọ́ wa láti fi jẹun àìjẹ́ bẹ́ẹ̀ a lè lo nǹkan kan láti fi máa jẹun ní nǹkan tí máa ran ni lọ́wọ́ láti gbé oúnjẹ lọ sẹ́nu bíi síbi tí wọ́n ṣe lẹ́lẹ́gùn àbí síbi èyí tí wọ́n ṣe lónínú jíjìn àbí èyí tí wọ́n ṣe lónínú tọ́pálá gbogbo síbi gbogbo tilẹ̀ wù kó rí Islam ṣe lẹ́tọ̀ọ́ kó lo síbi sáà tí má lo síbi tí ó jẹ́ ká máa fi ọ́ ṣàpèjúwe pé ọ̀kánjúà wọ̀bì àwọn bílíkì bí kéèyàn jẹ́ pé èèyàn fẹ́ jẹun síbi tó wá jóná burúkú eléyìí tí wọ́n máa fi bu bẹ̀ iná lọ wá lọ gbé ló ń gbé sẹ́nu ó dájú pé àwọn èèyàn wọ́n fi ọ́ ṣe sampo tí ọ̀kánjúà wọ̀bì àtọ́wà láwùjọ tá a wà ẹ wọ́rú síbi tí fi ń jẹun jẹ́ kí síbi rẹ̀ ọmọ wọn bá Islam ò tako ká lo síbi o kò sí nǹkan tó burú nínú ká fi síbi jẹun kò sí nǹkan tó burú nínú ká lo síbi eléyìí tó ṣe pé máa lẹ́nu bí ẹ̀gún tọ́jọ́ pé a lè máa fi gbé nǹkan tá a fẹ́ jẹ tá a bá ti fi gún báyìí tọ́jọ́ pé yọ tẹ̀lé wa a lè fi jẹun kò sì sí tó burú ká máa jẹun lórí àtẹ tábìlì tí wọ́n ti kàn fún oúnjẹ jíjẹ bó tilẹ̀ jẹ́ pa àṣàlàyé pé tó bá jẹ́ ńlẹ̀lẹ̀ òhun ìníṣẹ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ètí ò túmọ̀ sí pé tó bá ti jẹ́ lórí tábìlì ó ti ṣẹ̀ torí ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí Olúwa Ẹlẹ́dàá wa kò pé tàwọn kèfèrí ni o yàtọ̀ sáwọn mùsùlùmí kò sí nǹkan tó burú nínú kó lo àwọn nǹkan wọ̀nyí kò sì sínú wípé ó ń ṣe láti fi jọ àwọn kèfèrí torí kò sí nínú nǹkan tó jẹ́ ti kèfèrí yàtọ̀ sí mùsùlùmí kò sí nǹkan kan tó tọ́ka sí wípé ti káfìrí ni kò tọ́ sáwọn mùsùlùmí láti lò èwo wa ní bolo ti rí àṣejù bolo ti wá rí fìtínà ìwọ àtẹnìkan jọ jáde ẹ lọ́jà ńgbà tó wá déwájú àwọn ẹni tí ń tabọ́ ọ wá ló ń fẹ́ ra síbí èló lẹ́ta dọ́sìn eléyìí àwọn wá sọ iye rẹ̀ fún ọba sì yá oníwọ̀ àti ẹ̀ bẹ́ẹ̀ ti ṣe jọ wá ẹ̀ níjọ padà kí ló dé olóòtú hàn sí ọ wípé kìí ṣe mùsùlùmí gidi kí ló wá sọ di káfìrí o ọlọ́fẹ́ ra síbí ó tún fẹ́ ra dọ́sìn kan subhanallah nǹkan mà láì makan nǹkan mà lójú dúdú àìmọ̀kan rárá
iná lélẹ́yìí báyìí onítorí pé ó ti fẹ́ ra síbí ẹjọ́ wá ni ntí ó jẹ́ tàtà pín sẹ́nu kí kálukú ọmọ àlọ́lọ́ rẹ̀ eléyìí ò rí bẹ́ẹ̀ o Islam ṣe lẹ́tọ̀ọ́ fún wa ipa lè lo síbí kò sí ní tó burú tó bàjẹ́ nínú ká lo síbí lóòótọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọmọ ká mẹ́ta ìní máa fi jẹun lóòótọ́ anabi wa sallallahu alayhi wa sallam ilẹ̀ ẹlẹ́ni máa jókòó sí fi jẹun a sì ti ṣàlàyé wípé káwọn lo àtẹ tábìlì eléyìí tá a kàn fún pa máa fi jẹun kò sí tó burú ń bẹ̀ ṣùgbọ́n kó jókòó jẹun ló dáa jù mọ́tò bá jókòó lórí àga tó bá gbóúnjẹ sórí tábìlì níwájú ẹ̀ tó wá ń jẹ ń bẹ̀ kí ni nǹkan tó ní í ṣe pẹ̀lú pé kó bẹ̀sìn rẹ jẹ́ pé kí ni bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé o lè fọwọ́ mẹ́ta o lè máa fi jẹun kò sí tó burú ń bẹ̀ òun kọ́ sí anabi sallallahu alaihi wasallam tó bá tún láníyàn rẹ̀ ọgbà ládàá ṣùgbọ́n ló ń jẹ tó fẹ́ jẹ o lè fọwọ́ mẹ́ta jẹ kọ́rọ̀rùn o lè fọwọ́ mẹ́ta jẹ kọ́rọ̀rùn o fẹ́ jẹ ráìsì níìsì o wá mú ọmọ ká rẹ mẹ́ta o wá fi ń jẹ ráìsì ó dájú pé kò lè rọrùn lọ títí tó bá sì mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ alhamdulillah tí wọ́n bá wá rí i pé irú oúnjẹ báwọn o fẹ́ lo síbí fún kò sí ní tó burú ń bẹ̀ ọmọ ká mẹ́ta wo náà láà máa lò tó a bá fẹ́ fọ ọmọ ká mẹ́ta jẹun ọmọ ká àtàǹpàkò àti tìfábẹ́ẹ̀là àti tààrin àwọn ọmọ ká mẹ́ta náà ni ìgbà tó bá sì ti jẹ́ pé mẹ́ta yìí lọ fẹ́ fi jẹun ó rí i pé ọmọ adìrín àti ètò tẹ̀lé nínú kọ́ ká wọn kù àbí kọ́ ọ̀nà wọn ò sì gbọ́dọ̀ gbá oúnjẹ wọn ò gbọ́dọ̀ ká oúnjẹ tó ń jẹun àwọn ó dúró tiwọn gédégbé ọmọ ká mẹ́ta yìí lọ́ọ́ máa fi jẹun ẹ̀yin náà ń wò pé bóò ló ṣe fẹ́ rọrùn torí pé Islam kò fẹ́ ká mọ ìgbésí ayé àti sẹ̀mí tiwa sórí jẹjẹjẹjẹjẹ lásán ó ń bẹ nínú àwọn èèyàn akramakumullah yàtọ̀ sí pé ó ti rí ọwọ́ rẹ̀ márààrún ọmọ àka rẹ̀ márààrún ó ti rí bọ́nu nígbà tí bá ń jẹun yóò tún gbé wọlé dáàrin àtẹ́lẹwọ́ rẹ̀ àmì wípé oúnjẹ ó múyàn lẹ́rú ni ó sì fẹ́ dàbí àpẹẹrẹ pé bóyá torí ká lè jẹ ni wọ́n ṣe ń sẹ̀mí sọmọgbà tó bá ti mu ní jábútẹ́ báyìí tó ṣe pé gbogbo oúnjẹ tó jẹ náà ọ̀nkà mu ló ń fi sẹ́nu báyìí mu ló ń fi sẹ́nu báyìí ó ti mọ̀ pé kìí ṣe tí wọ́n ń sẹ̀mí fún un ọ̀nkà ń jẹ́ láti fi gbẹ́mí rẹ̀ rò ní so arantí Islam fẹ́ fàyọ̀ so akramakumullah ó ń bẹ nínú oúnjẹ tó rọrùn bẹ́ẹ̀ tí wọ́n máa jẹ bẹ́ẹ̀ ní rọrùn kódà ń bẹ nínú oúnjẹ tá a jẹ tó jẹ́ pé a lè lo ọmọ ká méjì fún tí ó tún rọrùn bí ẹni tó fẹ́ jẹ iṣu kò bá jẹ sísè kò bá jẹ díndín ẹni tó fẹ́ jẹ dòdò kò bá jẹ díndín kò bá jẹ sísè ọ̀rọ̀ ọrú wọn lọ́rùn láti máa fọwọ́ méjì mu ọmọ ká méjì tí wọn bá sì fẹ́ ṣàṣìṣe pé kọjá bọ́ lọ́wọ́ àwọn tọ́mọ ká ń bá pé mẹ́ta ẹ rí i pé rẹ́gí ní òsè tí ò ní mì so gbogbo eléyìí rọrùn ṣùgbọ́n bẹ́ẹ̀ nù àwọn oúnjẹ eléyìí tó ṣe pé lè má rọrùn tí èèyàn bá ní ọmọ ká mẹ́ta yìí ló ń fẹ́ fi jẹ ẹ rántí pé ayé táwa ń gbé pẹ̀lú oúnjẹ táwa ń jẹ ó ṣeéṣe kọjá pé wọ́n jẹ́rú ẹ̀ láyé anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam agbọn bíi táwa bára wa láyé ní táwọn baba ńlá wa tí wọ́n ń jẹ lóúnjẹ tí wọ́n fi lé àwa náà lọ́wọ́ oúnjẹ tiwa nu ó lè má jẹ́ pé irú rẹ̀ ni wọ́n ń jẹ láyé anabi sallallahu alayhi wa alihi wa sallam kí ni ń jẹ ráìsì láyé anabi èwo lọ́ka àtọ́bẹ̀ gbẹ̀gìrì láyé anabi sallallahu alayhi wa sallam èwo níyàn àtọ́bẹ̀ ẹ̀fọ́ láyé anabi tó ń ti pé àmàlà àtọ́bẹ̀ ìyàn àtọ́bẹ̀ ó ṣeéṣe kéèyàn fọmọ àká mẹ́ta jẹ dáadáa ó ṣeéṣe dáadáa kéèyàn fọmọ àká mẹ́ta jẹ nítorí pé tó o bá ti bu òkèlè tó o fẹ́ bù ó sì fọmọ àká rẹ mẹ́ta ó fi gbé oyí mọ́bẹ̀ ó gbé sẹ́nu gbogbo eléyìí rọrùn so ọkàn lè jẹ́ pé nítorí tí mọ́ ọlá tó ń ti ń ṣe bọ̀ láti bí 30 ọdún tó bá fẹ́ sọ ọmọ àká 5 di 3 kò ní tètè bọ́ láàmú kódà oúnjẹ tó ń jẹun ó rí i pé o gbádùn rẹ̀ lọ títí gbogbo ẹ̀ náà fúngbà díẹ̀ ni tó bá tún ti fi kọ́ra ìgbà díẹ̀ tó bá tún mọ́ ọlá tán ó tún rí i pé níjọ́ tó bá ti fẹ́ sọ ọmọ kan di 4 5 ara rẹ̀ ó tún kọ̀ bẹ́ẹ̀ ni torí pé tíyẹn bá fi kọ́ra àti gbà kúrò lára kìí rọrùn tó bá tún fẹ́ lẹ́yìn náà kọ́ra yóò rọ̀ ọlọ́run láti máa lọ ọmọ ká mẹ́ta ọmọ fi kọ́ra ọmọ fi kọ́ra ọmọ fi kọ́ra títí tí ò fi mọ́ ọlá níjọ́ tó bá ṣèèsì tó jẹ́ dédé pẹ̀lú pé èèyàn lo ọmọ ká mẹ́ta
tá a bá ti lo síbí torí pé síbí tó bá gbé náà ní ìsìn àwọn ọmọ ká mẹ́ta tó bùkátà fún náà ni àtàǹpàkò ìfábẹ́là àti tààrin náà ló bùkátà fún so eléyìí yóò mú ọjà sí wípé sátìláníyàn pé mò ń lo ọmọ ká mẹ́ta yìí láti fi gbé síbí oúnjẹ yìí sẹ́nu mò ń fi kọ́ sí anabi sallallahu alayhi wa sallam pọ́ ọmọ ká mẹ́ta ní máa lò ó tún máa gbalada lórí eléyìí yàtọ̀ so eléyìí ti sọ níbi ọmọ ká márùn ló ń fi jẹun ìgbà tó ṣe pé ọmọ ká mẹ́ta ló yẹ kó máa fi jẹun torí ẹ̀ ní àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n ní kò sí nǹkan kan o nínú òfin ṣẹ̀ríà yìí tọkọ dínà ipò lè lo síbí láti fi jẹun kódà tó bá jẹ́ àmàlà ó lè fi síbí jẹ dáadáa tó sì yó dáadáa àmọ́ àti sọ pé má máa jẹ àjẹyó àjẹmọ́yin júdà ọ máa jẹ nígbà tó bá jẹ́ pé oúnjẹ wọn ò tí ì yé wù ọ jẹ gbà náà lọ yọ wọn bẹ so bọ́ jẹ́ pé okú madé ni bó sì jẹ́ pé ọjọ́ sẹ́kù dìgbà míì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mẹ́jọ ọjà sí pé ọjẹ́ inú rẹ̀ yóò tákì oríire kò ṣeé ro nǹkan mímà tọ́ba ń bọ́ sọ̀rọ̀ lọ́mọ wò bọ̀ pé padà lẹ́yìn wákàtí méjì láì ṣèjò tó gbé ẹ máa ń lámì tó ṣe pé kò máa ti ń ṣe má ó fi àyè lẹ̀ nínú rẹ̀ fún mímí ó fa àyè lẹ̀ nínú rẹ̀ fún mímu àyè tó ń jẹ kò gbọdọ̀ jẹ́ pé ọwọ́ àgbáyé gbogbo ẹ̀ mọ́ wọn lọ́wọ́ eléyìí jẹ́ báwọn torí ẹni olùmọ̀wá Sheikh Al-Albani rahimahullahu ta'ala àwọn náà tún ṣàlàyé fún wa lágbọn bíi wípé nǹkan ìyàlẹ́nu ni o kárí ẹnìkan tó ṣe pé yọọ máa sá fún àti lo síbí fi jẹun tí yọọ máa rò wípé tó ń bá ní kó òun fi síbí fi jẹun òun ti fẹ́ tako sunna nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé sẹ́rí ìmọ̀ yìí èèyàn bùkátà kéèyàn kọ́ dáadáa èèyàn bùkátà kéèyàn ó sì má dákọ́ nítorí pé tí wọn nìkan bá fẹ́ dákọ́ra rẹ àṣìṣe yẹn ó ti pọ̀ jù àṣìṣe yẹn ó ti pọ̀ jù àìmọye nǹkan tó máa kà ní kọrí nkọ̀dí gan ní kíkà lásán tó ní gbọ́ iye tó ní mọ̀túmọ̀ rẹ̀ àfi ní kọrí nkọ̀dí tó bá fẹ́ dà lò fúnra rẹ̀ ó rí i pé kọrí nkọ̀dí ló gbé báwo wá ni ntọ́ ọ̀gbọ́ yìí ntọ́ bá tún fẹ́ tà fẹ́ lómi ó rí i pé kọrí nkọ̀dí náà ló gbé fún wa tó ti rọ̀ ọlọ́run nínú ẹ̀sìn Islam yìí ó lè dájẹ́ olùmọ̀ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan ó rí i pé ntí olùkọ́ rẹ̀ fi kọ́ olùkọ́ tó dájú pọ́ mà tí ìwọ náà bá ń ṣe tẹnìkan bá lélẹ́yìí ti jẹ́ ẹ̀ka lọ́dọ̀ àfa mi bàbá ntí mò ń ṣe lẹ́nìkan ní báwo bá mo sì ní kọ́ ká lọ́dọ̀ yín sẹ́mi kó ń tì òní ọmọ àṣàlàyé òní ó fi. àmọ́ ńgbà tó bá ti jẹ́ pé ìwọ nìkan yìí náà sáni sá ó rí i pé ó gbé tuntun wá ntí ò sínú Islam tẹ́lẹ̀ ọ sọ́ọ̀lù ọmọ wa dáwọn àdájọ́ kí dájọ́ ọmọ bayé jẹ́ lọ ó rò pé nǹkan dáadáa ló ń ṣe òní mọ̀ pọ̀ ń bẹ̀sìn jẹ́ ni torí ẹ̀ Sheikh Al-Albani rahimahullah wọn lẹ́lòmíì yóò máa kọ̀ láti lo síbí yóò máa wò yí pé lílo síbí yìí bí ìgbà tí èèyàn ń takò súnà nàbì sallallahu alayhi wa sallam ni láì mọ̀ pé nínú àwọn nǹkan tó jẹ́ àṣà lásán òní síbí ntí òní ṣe pẹ̀lẹ́sìn àṣà lásán ní síbí ìbáṣà náà lọ́gbà pé ká máa wọ gíní dàmọ́ọ̀sì ìbáṣà náà lọ́gbà pé tíwọ náà tó bá fẹ́ wọ aṣọ oríṣi mi kọ́ wọ kọ́sàmọ́ ti já aṣọ tó ṣe pé wíwọ ọrú rẹ̀ yóò jẹ́ nǹkan tó ta kò fi ṣẹ̀ríà wa ìbáṣà náà lọ́gbà pé ká máa rọmi sínú ògò àṣà náà ló sì tún gbà pé a lè rọ́ sínú ọ̀rá ẹnìkan pé omi tó bá ti rọ́ sínú ògò ó di káfìrí báwo jẹ́mọ́ wọ́n má rọ tiẹ̀ sígò ọwọ́ ni ọ̀dà sí sọ látẹlẹwọ́ rẹ máa fi sátẹlẹwọ́ rẹ kó fi máa sọ kó sòsù kan látẹlẹwọ́ rẹ kò sí wàhálà ńbẹ kí lọ́kàn wá bó sì fẹ́ kọ́ ọrọ́nu fìlà rẹ ìwọ lọ́mà torí lẹ́yìn gbogbo ẹnu àṣà ni kì í ṣe nǹkan tí àwọn àlè sọ pé torí ẹ o gbàdánù bí o ti fi síbí jẹun o torí ẹ tó bá ti fi síbí jẹun o ti dáràn báwo bó lànà bí ti lọ aago abẹ́ gbọ́ rí gbàdánù bí lọ aago nbola anabi wa sallallahu alayhi wa sallam Sheikh Al-Albani ni mọ́tò nǹkan ebi nǹkan àṣà ni ó sì ń gun mọ́tò ó sì lẹ́ẹ̀ gbọ́dọ̀ fi síbi jẹun nbola anabi ti wá gun mọ́tò náà rí nbola anabi sallallahu alayhi wa sallam ti wọ bàálù ẹ bá ní wá irú àwọn bàtà tẹ́yìn wọ̀ sẹ́sẹ̀ yìí nbola anabi wa ti wọ̀rú ẹ̀
bọ́tìnì tá à ń fi di ẹ̀wù yìí bó la Ànábì ti fi irú ẹ̀ di ẹ̀wù, zipu bó la Ànábì ti fi di ẹ̀wù. ha tọkàn mọ gbódò ká lásán tọmọ bẹ̀sìn jẹ́mọ́ra rẹ lọ́wọ́. so ẹ̀sìn rọrùn ó wá sọdẹlẹ ìwọ náà kókó ó sùn ọdà sọborí òǹgá wò pé káà mo dẹnjà kó gbiná ló kù. bí nǹkan bá ti dẹnjà jù yóò gbiná o, yóò gbiná. ẹ wo koríko tí òòrùn bá mú lámùjù tẹnìkan kan ò sì sáná ń bẹ sábà kí koríko máa gbiná. tí koríko bá gbẹ nínú Sahara tóòrùn sì mú lámùjù wàláhì máa gbiná láì jẹ́ pé nìkan dáná sí. bẹ́ẹ̀ ni tó bá ti lé lálejò ó gbiná náà ni. ẹ̀sìn kọ́ ni wọ́n ń ṣe òun, ẹ̀sìn lásán ló ń ṣe olódo tí ọ̀dà kankan máa ń pa ẹ̀sìn Islam. tọ́ba ké bẹ́ẹ̀ náà ni Islam wá rí ó rò pé yóò débi tó dé yìí ni wàláhì tàláhì kò ní débi tó dé yìí. ó rí i pé àwọn tẹ̀sán ń kóra yín ká lórí ìrégbé wọn mélòó ni. ọwọ́ ní bada al-Islam ghariba, Islam bẹ̀rẹ̀ lájòjì ni wọ́n yìí pọ̀ sáwọn olódo ni wọ́n sọ pé wọ́n yìí pọ̀. àwọn tí ń ṣẹ̀sìn òdodo tẹ́ ẹ bá wó nǹka wọn sẹ́ni tí ń ṣẹ̀sìn lásán ẹ rí i pé wọn ò tó nǹkan, ẹ rí i pé wọn ò tó nǹkan. kì í ṣe pé ẹ̀yin tẹ́ ẹ ṣìnà, ẹ̀yin olódo tẹ́ ẹ dá nǹkan kan mà nípa ẹ̀sìn Islam, ẹni tó ṣìnà lẹ́yìn. káwọn àmà tàtàrà ó lọ síbí kò lọ síbí ẹ máa yọ wọn kó nu Islam. àìmọ̀ kan ọ̀sẹ́ tẹ́ bá gbé prófáìlì wọn tẹ́ ẹ wo ẹ̀kọ́ kílẹ̀ ẹ̀kọ́ gan. ìlọ́nà ọmọ ọ̀fẹ́ mọ̀nà ọ̀ka gidi hari wọ́n ṣàlàyé ẹ̀sìn tó dúró ń bẹ̀rì ni àmọ́ ń gbà wọ́n ṣàlàyé ẹ̀sìn náà ebi wọ́n lọ ń tẹ́lẹ̀ ìwọ ló sì máa kú ń bẹ̀ káyìn kó ló ẹlẹ́dàá kọ́ mọ́ sí wa lọ́nà. torí di eléyìí ẹni tí ọba ti fẹ́ ṣìnà kankan báyìí lẹ́rìí tójú rẹ̀ ń wò ara lọ́wọ́ pẹ̀lú yín ẹ̀mí rẹ̀ ò sí pẹ̀lú yín. torí ẹ̀ Sheikh Al-Albani wọ́n lẹ́lòmíà máa wò pé táwọn bá lọ síbí àwọn ti tako sunna anabi sallallahu alayhi wa sallam tó ń ti pé ń wọ mọ́tò tó ń ti pé ń gun bàálù o tó ń ti pé ń lo gbogbo àwọn nǹkan eléyìí tó lù wá ní kọ́mi èèyàn orí ṣe lónìí gbogbo orú àwọn fèrèsé wá wọn yìí mo là anabi sallallahu alayhi wa sallam ti lorú ẹ gbọ́ ni nínú àdìsí kan eléyìí tí imaamu Bukhari gbé jáde nínú tírà rẹ̀ al-Adabul Mufrad wọ́n lẹ́nìkan wá sílé anabi wa sallallahu alayhi wa sallam ó wá ń yọjú látara ihò tó ti lu látara pákó lẹ̀kùn ó ń yọjú wọlé anabi tí wàá rí anabi wa mú kinní kan ṣoṣo wọ́n fi sun ẹyinjú rẹ̀ anabi ń gbé lọ bí ẹyinjú rẹ̀ lọ́ba sá anabi lọ́ọ̀ bá dúró ojú rẹ̀ wọ́n fọ́ dànù síbẹ̀ ni lẹ̀kùn lè tiẹ̀ rí ìwà tó Ọlọ́run tẹ̀lé súnà tẹ́bẹ̀ ńlẹ̀kùn lè ti ń rí yàtọ̀ sí irin kan àtúnṣe dọ́bù rin irú páànù fẹ́lẹ́fẹ́lẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n ń dára sí o á ní kí àwọn àgbẹ̀dẹ kí wọ́n bá wa ṣe lẹ̀kùn lọ́nà tó ṣe wípé páànù pléètì yun méjì lára wọ́n ṣe síwájú wọ́n ṣe sẹ́yìn ẹ dákun sẹ́rù bẹ́ẹ̀ wọ́n ti máa yọjú pléètì dọ́bù sẹ́bẹ̀ ló ti yọjú yọmú èwo ló fi ríran ó lè rí nǹkan kan eléyìí tó túmọ̀ sí wípé anabi sallallahu alaihi wasallam kò lóru lẹ́kùn tiwa náà kí ló dé tó ń lóru lẹ́kùn náà tó yọra rẹ̀ kó nu Islam àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ bọ́gílárì tá à ń rí mẹ́nu lẹ́kùn torí kó lè ọmọ wọlé yìí bọ́gílárì wo ni bẹ ní ẹnu lẹ́kùn anabi àti wíńdò rẹ̀ náà ojú wa ti ń dìmú àríran dáadáa à ń gbáwò ojú ká lè bá àríran àwò owó là nábì lò àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ànábì sallallahu alaihi wasallam kò lọ àwò ṣé eléyìí náà tún sọ ọ́ di kèfèrí ó di pọ́ǹjà kòtò ọmọ ajá kòtò lọ́sàn-án gan torí pójú ẹ ti dìm ètí ọ̀ràn ọlọ́ tó fi ríran ó tún ní kíní kan ni kò burú ẹ fi lẹ̀ ńgbọ́ ọba kó sẹ́nu tirẹ́là lẹ́ẹ̀mejì yọ ọgbọ̀n so gbogbo orú àwọn àìmọ̀kan àtòdo iní ìsìn iná ni wọ́n ń tàn tí gbogbo onú lé mọ́lẹ́yìn ṣé ànábì lóru àtùpárí kò kúkú lóru ẹ̀ rí bó ni ọba ti rí kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ wọ́n gbé ẹni tó bá ti lo àtùpá ó ti dáràn o
láì ṣe mẹtasínì tọ́lá àwọn mẹtasínì nínú gbàgbọ́ tí wọ́n nu àwọn náà máa ń pè ní àwọn ẹyẹ ń kálà káàtó inú gbàgbọ́ wọn nu mẹtasínì ni máa sọ pé ọgbọ́dọ̀ lágbo ọgbọ́dọ̀ lógbà ọgbọ́dọ̀ láwọ ọgbọ́dọ̀ torí pé Ànábì ò lò torí pé àwọn ò rí inú Al-Qur'ani pé ká lò lọ́ba tán gbogbo ẹni tó bá ti wá lò ń kọ́ wọ́n ní káfìrì àwọn mẹtasínì ni máa ṣe bẹ́ẹ̀ bóyá ò tí ì dá yín gbà náà so ṣùgbọ́n mẹtasínì wà lọ́kàtà Nàìjíríà àwọn tó yọjú Kánò tí wọ́n ń pa àwọn èèyàn pakúpa ńgbà yẹn lẹ́yìn náà fóònù tẹ̀ ń gbé káyìí bọ́lá Ànábì ti lò náà rí à ń sọ lónìí nípa ìtàn ìgbésí ayé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn sàhábì tó kọ́ ṣe hijira lọ sí Habasha ìròyìn kàn wọ́n wípé àwọn kèfèrí Mẹ́kà wọ́n ti gba Islam a jẹ́ pé kí ló ṣẹ́kù káwọn náà padà sí Mẹ́kà ni ìròyìn tó kàn wọ́n oṣù méjì péré ni wọ́n ṣe ní Habasha láàrin oṣù méjì ìròyìn ti kàn wọ́n ẹni tó mú ròyìn wá kàn wọ́n ìrìn oṣù kan ló náà rìn kò sí ọ̀nà tó fi lè gbọ́ àfi tẹ́nìkan bá wá oṣù kan àwọn ti kọ́kọ́ sọ̀sù kan tí wọ́n fi rìn wọ́n wá sọ̀sù méjì ní Habasha ìgbà tó tún padà bọ̀ oṣù kan wọ́n tún ṣe àwọn ń sọ nínú ọ̀rọ̀ pé subhanallah wọn ò ní ọ̀nà kankan tí wọ́n fi gbọ́ ìròyìn yìí àfi ń gbà tẹ́ni tó wá tọ́wá ṣàlàyé fún wa gbígbọ́ tí wọ́n gbọ́ wọn ò láǹfààní àti gbìyàn dìde lọ bá Ànábì pé ṣé bẹ́ẹ̀ ni ta gbọ́ àbí ò rí bẹ́ẹ̀ torí náà ní láti sọ̀sù kan lọ́nà oṣù kan ni ó tún ṣe lábọ̀ láti wá jíṣẹ́ fún wa ni wọ́n ṣe kọ́sẹ̀ sọ́nà pé gbogbo bá ṣe lè wò ó rí ìròyìn tá a gbọ́ yìí tó fi hàn wá pànàbí ń kí Al-Qur'ani nítòsí Kaaba ó forí kanlẹ̀ gbogbo kèfèrí forí kanlẹ̀ á jẹ́ pé wọ́n ti gba ìsìláàmù ni ìgbà tí wọ́n dé Mákà wọ́n bá pé kò rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ayé gàásì mi létí ni ẹnìkan bẹ ní Russia ní tó bá lọ́rọ̀ kan tó fẹ́ bá sọ kétékété lẹ́ẹ̀mọ́ gbọ́ra yín tí ó bá kàn jẹ́ pẹ̀ síwájú ara yín subhanallah ẹ dákun eléyìí náà sànàbí lónìí njó náà ló dá yín the year 2000 kò sí nǹkan ní gbogbo bíkíbi láyé kò sí 2001 ló bẹ̀rẹ̀ sí ní hàn nílùú òkèèrè pé kìnnì kan jẹ́ sẹ́lúlà tẹ́kẹ́ 2002 ló bẹ̀rẹ̀ sí ní hàn Nàìjíríà yìí ńbọ̀ lọ́wọ́ wà 1400 and something years ago ńbọ̀ lọ́wọ́ torí ẹ̀ kí lẹ́yìn tún fẹ́ lẹ́yìn náà sí tẹ́bọ̀n lẹ́yìn lò tẹ́ fi ń dá fìtínà lẹ̀ sànàbí lò so gbogbo nǹkan yín má jẹ́ aláìmọ̀kan olórí dúdú olódo burúkú tó fẹ́ bẹ̀sìn jẹ́ àwọn awitẹ àwọn náà lọ darapọ̀ mọ́ àwọn olódo ọ̀n tan rẹ̀ dànù ọ̀n fi gbèsè ayé rẹ̀ ráre ọ̀n fẹ́ kálukì yá màrí ọmọ tòrò sẹ́sìn Islam lè léyìn abódò torí de eléyìí báyìí wọ́n bá fẹ́ fi síbi jẹun má sì ṣe iyèméjì bíi ti wùlé ó kéré ma àmàlà rẹ lọ fẹ́ jẹ ni tó bá fi síbi jẹ gan ó sun ọmọ kọ ọmọ jẹ ni tó ṣe wípé ọwọ́ márààrún ló kìbọnú abọ́ kó àmàlà bò ń ti ṣe rí pẹ̀lú ọbẹ̀ tó bá fẹ́ gbọ́n bẹ̀ mu àfa ẹlòmíì ó tún kọjá ọmọ ká márààrún yóò tún gbé débò mi ọ̀kan sọ pé àwọn jàmàlà débi pé epo sàn dégbọ̀n wọ̀ ẹ tún rí ẹ ti kọjá gbogbo àárín àtẹ́lẹwọ́ báyìí epo ti sàn dégbọ̀n wọ̀ nǹkan sí tó bá sì fi síbi jẹ́ ó rí pọ́ bẹ̀rẹ̀ náà gbogbo ẹ̀ náà ló tún mú bẹ́ẹ̀ insha allah tó bá kan pọ́ fẹ́ la ọbẹ̀ yòókù tó àánú abọ́ fọ́mọ káàrẹ́ la tó eléyìí ó túmọ̀ sí pé ẹ̀sìn wa ẹ̀sìn tó rọrùn ni o Ànábì sọ̀rọ̀ kan wàláhì tí ẹ bá máa ronú pa rẹ̀ lójoojúmọ́ ẹ máa béèrè ní tẹ́ ẹ bá fẹ́ sí kẹ́ ẹ tó ṣe Ànábì ní inna ad-dina yusr ń tó rọrùn lẹ̀sìn walan yushadda ad-dina ahadun illa ghalaba ẹnì kan ò ní fọwọ́ èlé mẹ́sìn àfi kẹ́sìn ò borí ẹ̀ wàláhì ọ̀rọ̀ tó bá yẹn lẹ́rù ni ìwọ ò lè borí ẹ̀sìn ò tó bẹ́ẹ̀ mẹ́wàá rẹ ẹgbẹ̀rún ẹ tó bẹ́ẹ̀ borí ẹ̀sìn báwo ẹ̀sìn ó borí rẹ náà ni bóun ni ó ṣe borí ẹ ọ padà ṣe láti pati lẹ́nu mí nǹkan bá lé lálejò yìí fọ́ ni ọ padà kó ndi rẹ̀ wọ́n mọ̀ wá fi ọ́ sàpèjúwe bú pé níjọ́ kan arákùnrin nílẹ̀ yìí kò sẹ́ni tó ṣẹ̀sìn tó mẹ́sìn ṣe lójú ẹ̀ ó ń lóyún ṣẹ̀sìn mọ́ yìí o Olúwa má ṣe tiwa bẹ́ẹ̀
torí di eléyìí àṣejù kò sínú ẹ̀sìn gẹ́gẹ́ bí àṣe ètò kò ti ṣe sínú ẹ̀sìn. Al-Imam Ibn al-Qayyim ó lẹ́sìn òdodo tẹ̀ ń bá wa àárín àṣejù àtàṣe ètò lọ́wà kò sáṣejù ń bẹ kò sáṣe ètò ń bẹ nítorí pé lẹ́sìn. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله. يقول الله عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عباد الله dájúdájú oníbèrè ṣe béèrè láti orílẹ̀-èdè Burkina Faso ó ní àwọn jẹ́ ẹni tó ṣe wípé àwọn ń sọ fáwọn mùsùlùmí wípé ò gbọ́dọ̀ jẹ oúnjẹ tí àwọn tí kìí ṣe mùsùlùmí bá gbé fún yín nítorí pé wọ́n ń ṣọdún. gbogbo oúnjẹ tí wọ́n bá gbé wá fún yín, gbogbo ẹ̀bùn tí wọ́n bá fún yín, ẹ kọ̀ tì sí wọn lọ́wọ́, ẹ ò gbọ́dọ̀ gbà á. ẹ fi yé wọn pé mùsùlùmí lẹ́yìn, ẹ̀yin kìí sì jẹ oúnjẹ ọdún àwọn ẹni tí kìí bá ti ṣe mùsùlùmí. ẹni ó bá bínú ó bínú, ẹni tó bá sì jẹ́ pé kò ní bínú òun ló mà. wọ́n ní báwọn ṣe ń sọnù àwọn sì ti máa ń wí tipẹ́, ṣùgbọ́n nǹkan ìyàlẹ́nu kan ṣẹlẹ̀ sáwọn ní ọdún tí wọ́n ń ṣe yìí. òun náà ní pé ẹnìkan nínú àwọn ẹni tó jẹ́ pé òun kìí ṣe ahlu sunnah, òun jẹ́ ọ̀kan nínú àwọn onítọ̀ríkà. onítọ̀hún ńlọ́wọ́ á jáde pa àwọn níjà láti sọ fáwọn wípé ń táwọn ń sọ ńbo làwọn ti rí lákọọ́lẹ̀ wípé káwọn ọmọ gba ẹ̀bùn tẹ́ni tí ń ṣe ọdún tí kìí ṣe mùsùlùmí bá fún àwọn, nítorí pé òun fúnra òun kìí ṣe alùsùnà. ṣùgbọ́n ń kà nínú tírà kan nínú àwọn àfáà yín tẹ́ kàkún púpọ̀ nínú àwọn ọ̀gá yín alùsùnà, òun náà ní Ibn Taymiyyah rahimahullahu ta'ala. àwọn kà nínú tírà rẹ̀ Iqtida'u s-siratil mustaqim. àwọn kà ń bẹ̀ ńtọ́ takò ńtẹ́ ń sọ yìí báyìí, ńbo lẹ́yìn ti rí tiyín. oníbèrè yìí báyìí ó wá ya àwọn ojú ewé ibi tí onítọ̀rí kan mú wá fún wa, wọ́n ya àwòrán rẹ̀ ránṣẹ́ sí mi ló kọ pé gbogbo ẹ ti wá dojú sọ àwọn báyìí o. ń táwọn ń sọ wípé àwọn èèyàn gbọ́dọ̀ ṣe, àwọn wá rí ọ̀rọ̀ Ibn Taymiyyah rahimahullah tó dàbí pọ́tako ń táwọn ń sọ. wọ́n á bi léèrè, wọ́n á ní Ibn Taymiyyah rahimahullah kò ṣẹ̀ṣẹ̀ sọ́ńtọ́ sọ yìí báyìí, ẹ̀yin tẹ̀yìn ń sọ tẹ́lẹ̀ ń bo lẹ́yìn ti rí, ńbo lẹ́yìn ti rí ń tẹ̀ ń sọ tẹ́lẹ̀. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe pé nǹkan ti ń sọ ọ́ mà, kì í ṣe pé ó mọ̀ pé òfin ṣẹ̀ríyà ni tó ń sọ, ṣùgbọ́n ń ta rò bó ṣe yẹ ká pé nǹkan rí ńlọ́pọ̀lọpọ̀ fi ń sọ̀rọ̀. kì í ṣe pé òfin ṣẹ̀ríyà ń lọ mà. ó ṣe máa jóúnjẹ ọdún àwọn kèfèrí ó ṣe fún ọ lẹ́bùn tó gbà, ṣé bí nǹkan tọ́pọ̀lọpọ̀ fi ń sọ̀rọ̀ nù. so ìdí ọmọ lòkú wa domi ńgbà tán gbé tírà wá fún yín pé tọ Ibn Taymiyyah ọ̀kan nù àwọn ọ̀gá yín ọ̀rọ̀ tó sọ nù. tó máa sọ fún pé kò sí tuntun bẹ́ẹ̀. torí ẹ̀ àwọn èyí sọ pé ẹ má jóúnjẹ wọn rárá o, àwọn èyí sọ pé ẹ má gbẹ̀bùn wọn rárá o. ọ̀kan nù tírà tá a ti rí nǹkan tá a máa sọ náà ní tírà tí wọ́n fi ránṣẹ́ sí ọ. torí pé nǹkan tí Ibn Taymiyyah rahimahullah tó sọ, ó ní òfin ṣẹ̀ríyà táwọn wò àti nǹkan tí àwọn sàhábà ṣe, ó fi hàn wípé àwọn sàhábé wọ́n máa ń gbẹ̀bùn lọ́dọ̀ àwọn fúrúsù, àwọn farasí tó ṣe wípé wọ́n jẹ́ iná làwọn máa bọ nígbà tí wọ́n bá ń ṣe ọdún Nairuz, ọdún iná wọn tí wọ́n máa bọ. àwọn sàhábà máa ń gbẹ̀bùn lọ́dọ̀ wọn, ṣùgbọ́n májẹ̀mú ẹ̀bùn yẹn onígbẹ́ni tó fún mi lẹ́bùn ṣe máa fún mi lẹ́bùn tẹ́lẹ̀.
sẹ́mi náà máa fún lẹ́bùn tẹ́lẹ̀ májẹ̀mú àkọ́kọ́ nù ṣé máa bùn mí ní nǹkan kó tó di pọ́dún wọn dé sẹ́mi náà máa bùn ní nǹkan láì jẹ́ pé ọdún wọn wà ń tà tó bá jẹ́ pé máa jọ bunra yín ní nǹkan májẹ̀mú àkọ́kọ́ nù májẹ̀mú ẹlẹ́kejì ó ní pé ẹ̀bùn tó bùn mí nígbà tí wọ́n ń sọdún ṣé kò yàtọ̀ sírun tí máa bùn mí tẹ́lẹ̀ ìyẹn ni pé kò gbọ́dọ̀ jẹ́ ẹ̀bùn ọ̀tọ̀ nítorí ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ ìyẹn ni pé kò gbọ́dọ̀ jẹ́ ẹ̀bùn pàtàkì nítorí ọdún kóòkù ló máa bùn mí mu kóòkù náà ló tún mú wá wọ́n sì fẹ́ mu kóòkù ẹ̀ bisikíìtì ni kò ju bisikíìtì náà lọ gba bisikíìtì kọjá bisikíìtì àmọ́ bisikíìtì tí máa bùn ọ tẹ́lẹ̀ $100 ni ọ wá mú $500 ó ti fẹ́ kọjá àlà $100 ni ọlọ́mú wa kò gbọ́dọ̀ torí pé tí wọ́n bá ti gba ètò pàtàkì nítorí nǹkan pàtàkì lọ́dọ̀ tiẹ̀ tó ń ṣe ó ti bá gbé ń ti ń ṣe lárugẹ ẹlẹ́kẹta kò gbọ́dọ̀ sí ẹran tí wọ́n dúnbó nítorí ọdún yìí nínú tó fún ọ torí ẹ̀ láfi máa ń sọ pé omi ọbẹ̀ ẹran náà ń kọ́ ẹran ni wọ́n á ní àgbè ráìsì lásán wá fún yín á fomi ọbẹ̀ sí lára ráìsì ń sógun ọ jẹrí kò bùn ráìsì jẹrí náà why now ẹ má gbé ntí ọ̀tọ̀ wa o ntí ọmọ abùn tẹ́lẹ̀ iná ló lè gbà lọ́wọ́ rẹ̀ so eléyìí lòfin ṣẹ̀ríà sọ kì í kàn ṣe pé a kàn máa dá wa lálẹ́ ẹ má gba gbogbo tó bá mú wa fún ọ gbogbo nbọ ní ṣẹ̀ríà ti sọ bẹ́ẹ̀ nbọ ní ṣẹ̀ríà yìí ti sọ bẹ́ẹ̀ ó ṣàlàyé ó ní ẹni tó gbẹ̀bùn lọ́dọ̀ rẹ̀ yóò jẹ́ pé tí máa bùn ọ ìwọ náà máa bùn ní tó sì fọ́n torí pé ń sọdún kò yàtọ̀ sí ntí máa fún ọ tẹ́lẹ̀ nígbà tí wọ́n sọdún kò sì sí ẹran tó dúnbú nítorí ọdún bẹ̀ kí ni wàhálà yìí máa bùn ráìsì jẹ tẹ́lẹ̀ pẹ̀lẹ́ja ẹja náà wọ́n sì sè ọ jẹ ráìsì àtẹja rẹ torí tẹ́lẹ̀ náà wọ́n máa gba ráìsì jẹ lọ́wọ́ rẹ̀ àtẹja máa fi mùṣkílà ó fún ráìsì àti wàrà ó ní wàrà gbogbo ẹran táwọn sè torí tó bá pẹ́ fẹ́ ẹlẹ́dẹ̀ kún náà ó ti jẹ ẹlẹ́dẹ̀ nu o omi ọbẹ̀ ẹlẹ́dẹ̀ ni o olùwàmẹ́jẹ adọ́gbọ́n jẹ ẹlẹ́dẹ̀ o torí akramakumullah eléyìí ní nǹkan tó fi ṣẹ̀rí àsọ torí ẹ̀ ká máa kíyèsí ara gbogbo ọ̀rọ̀ tábà tí máa sọ ń pẹ̀ sí kárípà àmàdájú so ìwà ní ìsìn lọ́mọ sẹ́nu pánpánpán ọmọ kófẹ́lẹ́ yìí ó kófẹ́lẹ́ yìí ó kófẹ́lẹ́ yìí ẹ̀yin ọmọ náà olódo ní kíníkan ní ẹni tẹ́ ẹ pè lólódo ní tún fi torchlight fi ọmọ náà o ní tún fi tíra Ibn Taymiyyah hàn pé ní tí wọ́n sọ ni o torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò tó kíyàn kàn máa jánu lásán táǹbì ọ̀pẹ kò tiẹ̀ máa jánu gánsìlá wọn kọ alùsùnà ni ó sì máa ń kankan ọ̀dà ń kankan mà wọ́n kàn máa sọ̀rọ̀ lásán ọ̀rọ̀ agbárí lásán tí ò rí mú wá láti ibì kankan torí ẹ̀ ìdájọ́ Allah òun náà ni pé tẹ́ni tí èsè mùsùlùmí bá ń sọdún rẹ̀ ṣẹ̀ríà ò sọ pé tó bá fún ọ lẹ́bùn gbogbo ẹ̀bùn ò gbọ́dọ̀ gbà o ní tí ṣẹ̀ríà sọ ni pé tó bá fún ọ lẹ́bùn tó sì ti jẹ́ni tí máa bùn ọ lẹ́bùn tẹ́lẹ̀ tí wọn náà máa bùn kò sí ní tó burú kó gbà ẹ̀bùn tó wá bùn ọ kò yàtọ̀ sírò ètí máa bùn ọ tẹ́lẹ̀ kò burú kó gbà kò sí nǹkan kan nínú ẹ̀bùn yẹn tó já sẹ́ran tó dúnbú nítorí ọdún ẹ̀ kò burú kó gbà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ abẹ́ Allah azza wa jal kó ràn wá lọ láti mójútó ẹ̀sìn wa kó jẹ́ ká mójútó ẹ̀sìn wa dáadáa ká sì gbàgbọ́ iye rẹ̀ dáadáa ká máa mú lò bó ti ṣe tó àti bó ti ṣe yẹ Olúwa Ẹlẹ́dàá kó má ṣì wá lọ́nà Olúwa Ẹlẹ́dàá kó má ṣì wá darí àwọn ẹni tí ò tí ì gba Islam tí wọ́n ń ṣe nǹkan míì tó yàtọ̀ sí Islam látàrí pé wọ́n mà àbí Allah azza wa jal kó fi wọ́n mánà kó jẹ́ káwọn náà kó wọ́n gba Islam kì í ṣọ̀tá rẹ̀ Islam kì í ṣọ̀tá rẹ̀ mùsùlùmí kì í ṣọ̀tá rẹ̀ Islam lẹ̀sìn tó Olúwa fẹ́ kó o ṣe nígbà tí ìwọ náà tó bá ronú dáadáa ó rí pọ́rọ̀ tí mo ń sọ ibo ti ṣe rí nù téèyàn bá wá kọ̀ tí ò ronú sọ̀rọ̀ tó gbọ́ yìí wàá rántí rẹ̀ ńjọ́ tó bá kú wàá rántí rẹ̀ ńgbà bá dé sàréè wàá rántí rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà àbí Allah azza wa jal àwọn ẹni tí ó ti mànà kó Olúwa kó bá fi wọ́n mànà àwọn ẹni tó ti mànà àbí Olúwa Ẹlẹ́dàá wa kó má ṣì wọ́n lọ́nà Olúwa kó jẹ́ kó dáa fún gbogbo aláyé kó dáa fún al-qiyama Olúwa Ẹlẹ́dàá wa àtàwọn màláíkà rẹ̀ wọ́n ṣe àsọ̀látù fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Allah ọwọ́ apáwálásẹ̀ àwa tá a jẹ́ mùsùlùmí káwọn náà máa ṣe àsọ̀látù fún kásì máa ké Allahumma salli ala Muhammadin
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وسلم تسليما كثيرا. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي، وعن سائر أصحاب نبيك أجمعين، وعن التابعين لهم بإحسان إلى يوم الدين، وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم. اللهم كن لنا ولا تكن علينا، وانصرنا ولا تنصر علينا، وأيدنا ولا تؤيد علينا، واهدنا ويسر الهدى لنا. اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد، أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها، سرها وعلانيتها، أولها وآخرها، ظاهرها وباطنها، برحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. قوموا إلى صلاتكم يرحمكم الله. الله أكبر الله أكبر، أشهد أن لا